Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìjọ wo fídíò tí mo mú wá fún wa yìí. A mú kí wa o, ẹ káàárọ̀, a kú weekend gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV jákèjádò gbogbo àgbáyé. Àkókò táwa ni mo fi kí wa, àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ ká wo iṣẹ́ ìsìn àwọn àáfàá méjì wọ̀nyí. Àáfàá àti Evangelist Noah tí wọ́n mú wá tí wọ́n wá sọ̀rọ̀ lé lórí, àti àáfàá àti MS Baba tí wọ́n mú wá tán wá sọ̀rọ̀ lé lórí. Ẹ jẹ́ ká wo iṣẹ́ ìsìn àwọn àáfàá yìí, ká wá wò ìgbàlà wo ló wà nínú Islam. Tó bá yá wọ́n á sọ wípé àwọn kórìíra àwọn mùsùlùmí, wọ́n ń bú ànábì wọn, wọ́n ń bú Allah wọn. Ẹ jẹ́ ká wo iṣẹ́ ìsìn wọn. Iṣẹ́ ìsìn wọn yìí, ẹ jọ̀ọ́ kí ni àǹfààní wo, ìbùkún wo ló wà nínú iṣẹ́ ìsìn yìí? Wáàsí wo ni wọ́n ṣe tó ní àlàáfíà nínú, tó mú ọpọlọ wá? Ẹ jẹ́ ká dìjọ wò fúnra, ẹ jẹ́ ká dìjọ wò tí a bá ti wò tán. Ẹ jẹ́ ká wá pàdé ní comment section. Ohun tẹ́yin náà bá wá rí sí, ìgbàlà wo ló wà nínú Islam? Ẹ ṣé, ẹ bá mi share, yóò dára fún wa, àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Ó yá lókè lọ́hùn. Ẹ bá fún mi ní ẹ̀rí tó fìdí múlẹ̀, I am ready to convert to a Muslim if you give me convincing reasons. Now ṣé àwọn afárábalẹ̀ kí n wá fún yín? Ẹ bá fún mi, mo ń gbọ́ yín. Ẹ má gbàgbé o, I'm from Ondo State, Ademala-Gidi. Give me convincing reasons. Àgùsídìí agídí mọ̀, àgùsídìí agídí. Yes. Sister Bídèmí, ẹ máa gbọ́ ọ. Ẹ Ariwo yìí pọ̀. kò sí time. Mo fẹ́ ká dákẹ́, wọ́n ní kí n fáwọn lẹ́rìí. Ẹ dákun ẹ má jẹ́ ká pariwo. Now wọ́n ní àwọn ní agídí gẹ́gẹ́ bí Ondo tán ti wá. Àwọn wá rẹ́dí ìsìn láti fi ara balẹ̀ láti gbọ́ ẹ̀rí. Ẹ̀rí number 1. Jesus Christ when he was alive kò dá Christianity sílẹ̀. Islam ló dálẹ̀. Ẹ̀rí tí mo fẹ́ fún yín, ó lèmi àti Reverend Dr. Kúnlé Sàlámì láàjọ ṣe debate lé lórí. Láti òkè dé sálẹ̀ kò síbi tí wọ́n ti dákọ̀ Christianity tọ́lọ̀ ti sọ pé ni mo mú wá, tàbí tí Jesus Christ ti sọ pé ni mo mú wá, ìyẹn wà ní Bíbélì. That is 1. Ṣé ń gbọ́dọ̀ mi? Now Islam tẹ́ ẹ bá wo náà ní Quran, there are so many places tọ́lọ̀ ti dákọ̀ Islam. Inna dina inda Allahil Islam. Ọ̀kan nìyẹn o. Al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-Islam dina. Ó di méjì. Ọlọ́run dákọ̀ Islam nínú Al-Quran. So kò sí Christianity tí Jésù ti dákọ̀ ẹ̀ àbọ̀nà nínú Bíbélì. That is 1. Number 2, ẹyọkan nìyẹn. Good. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀yin jẹ́ Christian tí Jésù fi jáde kúrò láyé kò dákọ̀ Christianity, kò dákọ̀ Christian. Ó náà lẹ sọ lára. Christianity mo ọkọ mú wá àti Islam. Christian, Jésù ò dákọ̀ Christian. Praise the Lord, hallelujah. Gbogbo ẹni tí ẹ máa fídíò ẹ jẹ́ máa sọ pé Jesus save the Muslim. Ṣé orúkọ ẹ̀sìn ni a nílò ni àbí ìgbàlà? Ẹ jẹ́ ká kọ́ béèrè yẹn lọ́wọ́ ara wa. Láti ìbẹ̀rẹ̀ nínú Bíbélì tó fi dé òpin, kò síbi tí Ọlọ́run ti fún àwọn wòlíì ní orúkọ ẹ̀sìn. Òun lè ṣe pé Muhammadu yàtọ̀ sẹ́ pé first prophet lòun. So àwọn first prophet dẹ̀rẹ̀ wọn á gbé doctrine kan náà wà tó máa fẹ́ ní kẹwàá tẹ̀lé. So a fẹ́ sọ nǹkan tí gbàgbọ́ base lé lórí báyìí from the scripture. Ọlọ́run ò fún wọn ní ẹ̀sìn. Why? Torí ó mọ̀ wípé kì í ṣe orúkọ ẹ̀sìn ni wọ́n nílò, bí kò ṣe ìlànà àti òfin ni wọ́n nílò láti fi gbé ìgbé ayé wọn. Nígbà tí Ọlọ́run wá fẹ́ ṣe iṣẹ́ ìgbàlà wa ènìyàn, kò fi sínú orúkọ ẹ̀sìn. Inú ẹnìkan ni ìgbàlà yẹn wà, òun náà ni Kristi. Ẹ jẹ́ ká gbọ́ the book of John chapter 3 verse 16. Ó ní nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyà ìnípẹ̀kun. Inú ọmọ yẹn ni ìyà ìnípẹ̀kun wà, kì í ṣe inú orúkọ ẹ̀sìn rárá. Now, ó wá nítorí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́, ṣùgbọ́n kí a lè tipasẹ̀ rẹ̀ gba aráyé là. Ẹni tí ó bá gbàgbọ́ a kò ní dá a lẹ́jọ́, ṣùgbọ́n a ti dá ẹni tí kò gbàgbọ́ ní ẹjọ́ náà nítorí kò gba orúkọ ọmọ bí kan ṣoṣo ti Ọlọ́run gbọ́. Èyí ni ìdájọ́ náà pé ìmọ́lẹ̀ wá sí ayé, àwọn èèyàn sì fẹ́ òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí iṣẹ́ wọn burú. Ṣé ẹgbẹ́ nǹkan méjì tí Bíbélì pè Jésù níbẹ̀ yẹn? Ó pè ní ìyà ìnípẹ̀kun. Ẹni tó bá gbà nípasẹ̀ rẹ̀ ni wọ́n máa ní ìyà ìnípẹ̀kun. Secondly, ó pè ní ìmọ́lẹ̀. Ìyẹn nípa ẹni tó bá gbà ló máa ní ìmọ́lẹ̀ nínú ayé yìí. Òun sì ní ìmọ́lẹ̀ ayérayé. Ẹ rí i pé gbogbo nǹkan méjèèjì kò sí nínú ẹ̀sìn. Ẹ̀sìn ló wà nínú orúkọ ẹ̀sìn táwọn Mùsùlùmí ń gbé káàkiri. Àbí kì í ṣe ẹ̀sìn náà ni wọ́n fi lọ́ndà àwọn èèyàn náà jẹ́ àwọn èèyàn gba ransom lọ́wọ́ wọn bẹ́ẹ̀ orí èèyàn sí Allahu Akbar. Ẹ jẹ́ ká bá ka the book of John chapter 3 yẹn náà verse 35 to 36. Ó ní bàbá fẹ́ ọmọ, ó sì fi ohun gbogbo lé e lọ́wọ́. Ẹni tó bá gba ọmọ gbọ́, ó ní ìyà ìnípẹ̀kun. Ẹni tí kò bá sì gba ọmọ gbọ́ kì yóò rí ìyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run ń bẹ
ní orí rẹ̀. Ìyẹn ni pé ẹni tó bá sọ pé òun gba ẹ̀sìn kan gbọ́, orúkọ ẹ̀sìn báyìí lòun ń ṣe, tí ò bá ní Kristi, ó wà lábẹ́ ìbínú Ọlọ́run. Mi ò sọ pé kó sọ pé àánà gba Jésù gbọ́ according to nǹkan tí Muhammadu sọ o, tó gba Kristi gbọ́ according to nǹkan tí Jésù jẹ́, tó bá kọ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹni ìbínú ni. Tẹ́ bá lọ sínú the book of John 11 verse 25 to 26, Jésù wí fún un pé èmi ni àjíǹde àti ìyè, ẹni tó bá gbà mí gbọ́ bí ó tilẹ̀ kú yóò yè, ẹnikẹ́ni tí ó bá ń bẹ láàyè tó sì gbàgbọ́ kì yóò kú láéláé. Ìwọ gba ìyè gbọ́. Ẹnikẹ́ni tí ó bá ń bẹ láàyè tí ó sì gbà mí gbọ́ kì yóò kú láéláé. Ìwọ gba ìyè gbọ́. Ẹ wo nǹkan tó wà nínú Kristi Jésù ta ní kí àwọn èèyàn wá gbà, tí ẹnìkan sọ pé orúkọ ẹ̀sìn òun lòun fẹ́ máa polongo. Now ẹ jẹ́ kí wá dáhùn last báyìí. Àwọn tó pe wà ní Kristẹni, ẹ má gbàgbé pé ìgbé ayé Jésù òun ni wọ́n rí nínú ayé àwa Kristẹni, ni wọ́n fi pè wá ní Kristẹni o, torí pé the word Christian túmọ̀ sí àwọn ọmọlẹ́yìn Kristi. Ẹ wá wo ìgbé ayé ẹ̀yin Mùsùlùmí, tá a bá sọ pé ẹlẹ́sìn líle ni yín, jàgídíjàgan ni yín, ìgbé ayé Muhammadu tẹ́ ẹ kọ́pì ló ń sọ yín di bẹ́ẹ̀. Èmi wá fa ọkọ̀ yìí sọ fún àwọn èèyàn wa wípé ìgbàlà tó wà nínú Kristi ló ṣe kókó fún wa, kì í ṣe orúkọ ẹ̀sìn, torí pé kò sí ẹnikẹ́ni tó lè dé ìjọba Ọlọ́run nípasẹ̀ orúkọ ẹ̀sìn bí kò ṣe nípasẹ̀ Jésù. In the book of John chapter 14 verse 6, ó ní èmi ní ọ̀nà. Ẹ listen o, kò sọ pé kò sí the others way o, ó ní èmi ní ọ̀nà òtítọ́. Ní pé àwọn ọ̀nà míì wà o, ṣùgbọ́n wọn kì í ṣe òtítọ́. Èmi gangan ní ọ̀nà tó jẹ́ òtítọ́. Ẹ bá wá rìn ní ọ̀nà yìí, ẹ ti ní ìyè. Òun ni the word, èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tó lè dé ọ̀dọ̀ Baba bí kò sí nípasẹ̀ mi. Kò mọ̀ sọ pé orúkọ ẹ̀sìn lọ́nà, kò mọ̀ sọ pé ìlànà ìjọsìn ìsìlámù. Èmi, ẹni tó bá ti ní èmi Kristi, ó ti ní ìyà ìnípẹ̀kun lórúkọ Jésù. A ò ní pàdánù ìjọba Ọlọ́run. Màá gba Kristi ju kí n gba orúkọ ẹ̀sìn jàgídíjàgan. Yusufu Adépọ̀jù, kí ni títí ẹ̀ mùkọ́rá náà ní ń ṣe? Kí ni wọ́n ń pè ní mùkọ́rá náà? Ìṣàfiwé yóò gbé báìbù wá, yóò gbé Kùránì wá, yóò sì pè yín ipò ẹ̀wá ẹjẹ́ àjọ sọ̀rọ̀. Ẹni ọba fẹ́ gbà kó gbà, ẹni ọba fẹ́ gbọ́ kó gbọ́. Kò níjọ́ olóde tọ́wá lórí stéèjì tí wọ́n ń bú Jésù. Comparative ni àwọn tí wọ́n mọ comparative náà ni. Mùkọ́rá náà ní ń ṣe comparative èyí sì ṣe ebú kèé ṣe pé ẹ̀yin ó jí láàárọ̀ kútu ẹlòmí ọkọ̀ pẹ́ kámẹ́rà yóò sì máa bú Ọlọ́run, yóò máa bú ànábì ti wá. Ẹ mọyì àwọn tí wọ́n fi ẹ̀mí wọn lẹ̀ fún ànábì lójú ayé ẹ̀ ni. Àwọn èèyàn rẹ̀ pé tẹ́ ẹ bá tú àwọn èèyàn kan gidi tí wọ́n bá tẹ́ ẹ bá tú wọn lẹ̀ yóò di wàhálà ńláńlá. Gbogbo táwọn iye ṣeré kẹ́ẹ́sẹ́ ipa ànábì ṣe tóbi lọ́kàn wa, ó ju ẹ̀mí wa lọ, àká ẹ̀mí wa fún kankan ànábì làwọn kà kún. Kẹ́nìkan wá jí láàárọ̀ kùtùkùtù kó wá lọ tan kámẹ́rà kó wá jẹ́ pé ànábì ni ọmọ bú. Ẹ ká lọ sí Quran chapter 33 Suratul Ahzab verse 21. Ó ní dájúdájú àwòkọ́ṣe rere wà fún yín lára òjíṣẹ́ Allahu fún ẹnikẹ́ni tí ó bá ń retí ẹ̀san Allahu àti ọjọ́ ìkẹyìn, tí ó sì rántí Allahu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kùránì yìí sọ fún wa pé àwòkọ́ṣe dáadáa, àwòkọ́ṣe rere, òun ni òjíṣẹ́ Allah ló jẹ́ fún wa. Ẹnikẹ́ni tó bá ń retí ẹ̀san Allahu kó tẹ̀lé òjíṣẹ́ Allah. Ibẹ̀ láti wá ní ká gbé ìwà òjíṣẹ́ Allah yìí, pé ká gbé wò sí ìwà àwọn baba ńlá wa. Ibi tí a ti ń yẹ ìwà òjíṣẹ́ Allahu wò, ibẹ̀ láti wá rí wípé òjíṣẹ́ Allah ó jalè. Àwọn baba ńlá wa dẹ̀ sọ fún wa wípé kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá, kí ni wọ́n fò lè ṣe láyé tí mo wá, ayé tí mo wá kàkà kí n jalè máa kúkú ṣẹrú. Mo wá wí ẹni tó pè fún wa ní àwòkọ́ṣe rere yìí ó jalè, ẹni tó pè fún wa ní àwòkọ́ṣe rere ó pààyàn, ẹni tó pè fún wa ní àwòkọ́ṣe rere ó bá òkú sùn, ẹni tó pè fún wa ní àwòkọ́ṣe rere ó bá ọmọ pé ní sí ọmọ ọdún 9 ó bá sùn. Ìgbà tá a wá rí àwọn nǹkan yẹn wá wí pé Allah tó ń sọ fún wa pé tá a bá fẹ́ gba ẹ̀san lọ́dọ̀ tòun, a ní láti tẹ̀lé òjíṣẹ́ Allah yìí. Àwa ò yẹ ká lọ wo Allah yìí gangan tí ó fi lè rán irú ẹni báyìí sí wa, ẹni tó wu àwọn ọ̀wà yìí níbi ká tẹ̀lé. Ibẹ̀ láti wá rí wípé Allah yìí èrè lásán ni. Ibẹ̀ láti wá rí wípé Allah yìí gan kọ́ ló ń sọ̀rọ̀ nínú Quran.
Muhammadu ló ń fi ẹnu ara ẹ̀ sọ̀rọ̀. Ó wá ń sọ wípé Jubril sọ pé Allah sọ pé àmọ́ kò sẹ́lẹ̀rì, òun ló ń sọ gbogbo ẹ̀, òun ló ń rí nǹkan tó ń sọ. A wá rí wípé ẹ̀yin àfáà yẹn sọ fún wa pé àwọn baba ńlá wa wọ́n ń sin nǹkan tó lẹ́nu tí ó lè sọ̀rọ̀, tó lójú tí ò fi ríran. A wá rí wípé Allah fún ara ẹ̀ náà ó lẹ́nu kò lè sọ̀rọ̀, ó lójú kò fi ríran. A wá wí pé ta ni ká tẹ̀lé gangan? Ṣé ká ya ọmọ àlè ká tẹ̀lé òjíṣẹ́ Allah ni tí kò tán mọ́ wa tó jẹ́ ọmọ Lárúbáwá, àbí ká ya ọmọ ọkọ ká tẹ̀lé àwọn baba ńlá wa ká má fi ọwọ́ òsì júwe ilé baba wa? Mùkọ́ránà yẹn òun làwa náà ń ṣe. Tí mùkọ́ránà tá wá ń ṣe yìí tẹ́ wá tako àwọn nǹkan tá à ń sọ yìí pé nǹkan tá à ń sọ yìí kò rí bẹ́ẹ̀, ẹ wá wọlé sí orí ètò, a máa gbé yín sókè kẹ́ ẹ wá sọ tẹnu yín. Àmọ́ àwa ò kì í gba ẹjọ́ wẹ́wẹ́, ẹ máa ní láti sọ̀rọ̀ pẹ̀lẹ́rì torí ohunkóhun táwa náà bá sọ a máa fún yín lẹ́rìí. Mùkọ́ránà là ń ṣe o bàbá o, a ò bú òjíṣẹ́ Allah, nǹkan tó ṣe gẹ́lẹ́ òun là ń sọ. Ẹ̀yin èèyàn mi, Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró, ó dìgbà. ẹ ṣeun gbogbo àwọn àtàdìjọ wo fídíò yìí. mo rò pé gbogbo àná lájọ wo fídíò yìí, lájọ rí ohun tó lọ nínú fídíò yìí. Wá sọ fún mi, iṣẹ́ ìsìn àwọn àfáà méjì yìí sìn, ẹ jọ ìbùkún wo ló wà ń bẹ báyìí? Ẹ̀kọ́ wo ló wà ń bẹ tó ń gbéyàn ọ̀rọ̀ báyìí sìn, tó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run tó fi hàn yàn? Ṣé Malam Yusuf eléyìí tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń sọ yìí pé Jésù ò dárúkọ Christianity, Islam ni Ọlọ́run dárúkọ? Ẹ jọ ṣé kò sí ẹ̀kọ́ gidi kankan nínú Kùránì tí wọ́n lè fi ṣe wáàsí fáwọn èèyàn ni? Ẹ sọ fún mi, ìbùkún wo ló wà nínú ìpéjọpọ̀ yẹn bí kò ṣe láti dá ìjà ẹ̀sìn sílẹ̀? Àfáà kejì náà tí MS Baba sọ̀rọ̀ lé lórí, àfáà yẹn náà ń gbè sẹ́yìn Malam Yusuf pé comparison mú da, àfiwé ló ń ṣe. Ẹ jọ ṣé làákàyè nìyẹn àbí kí wọ́n ṣé kò sí nǹkan gidi tó ń gbéyàn ọ̀rọ̀ nínú Kùránì ni tẹ́lẹ̀ máa fi ṣe wáàsí? Ẹ̀ẹ́dẹ̀ fi ti bàbá Akéwùgbà Gold, ẹ̀ẹ́dẹ̀ fi ṣe àwòkọ́ṣe rere. Tó ní kò bú Jésù, kí àgbàlagbà tó máa parọ́. Ṣé Malam Yusuf kọ́ ló sọ wípé àbí ayé kan làwà tá a ti ń gbọ́ tó sọ pé Jésù ó jalè, ó jẹ́ alágbàdo, tó torí Bíbélì kodò, tó ń sọ oríṣiríṣi? Ẹ wo àánú Ọlọ́run ní fi wá sílẹ̀, ọpọlọwọ ò ní lọ gẹ́gẹ́ bí àdúrà ti Evangelist Noah tí wọ́n máa ń gbà. Ẹ bá mi share fídíò yìí o, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó lọ viral gan kí a lé òkùnkùn wọlẹ̀ láwùjọ wa, kí ìmọ́lẹ̀ Kristi kó jọba. Ẹ ṣeun, láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.